Ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Monday, May 4 ọdún 2026 tá a wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀, ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sùn ọ̀pọ̀ ló jẹ́ o. Ọjọ́ yìí ọjọ́ oríire gbà ló jẹ́ fún yín. Oore kan ń bọ̀ ní kọ́mọ́nkóbó lọ́jọ́ tòní tó jórí ọ̀nà jíjìn. Oore ìjọ́rẹ́ tó ṣe é pé ẹ lè ti máa pòǹgbẹ fún láti jọyìn pé ó yẹ kí kíní ti dé pẹ̀lú fọ́ọ̀sì báyìí lórí máa fi wọlé fún yín lọ́jọ́ tòní. Ara yín máa yá gágá, oore yín máa jóore ìdùnnú, ajóore ayọ̀ fún yín lọ́jọ́ tòní. Oore tó máa jẹ́ kára yín yá gágá tàbí kínú yín dùn lórí ìjẹ́ o. Ọjọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí àǹfààní jẹ dáadáa láti ilẹ̀ òkèèrè púpọ̀. Àǹfààní ilẹ̀ òkèèrè wà fún yín lọ́jọ́ tòní o. Bẹ́ẹ̀ sì ló tún ṣe é ṣe kọ́pọ̀lọpọ̀ yín gba àwọn àlejò lọ́jọ́ tòní. Àlejò yìí jẹ́ àlejò ọ̀nà jíjìn. Àwọn nǹkan tẹ́ sì ti ń fẹ́ ṣe, tẹ́ ti ń gọ́pọ̀ pé nǹkan yìí mo fẹ́ gbé ìgbésẹ̀ yìí mo fẹ́ gbé, báwo mo fẹ́ ṣe, ó ṣeé ṣe kí gbogbo ìgbésẹ̀ náà kò fẹ́ bọ́ sójú ọwọ́ ẹ̀ lásìkò yìí, kí ẹ fẹ́ ráwọn ìgbésẹ̀ náà gbé lásìkò yìí o. Ọjọ́ oríire báyìí lọ́jọ́ tòní jẹ́ fún yín ní gbogbo ọ̀nà, kò sí wàhálà rárá lọ́jọ́ tòní, kò sí kọ́lọ́fín kankan rárá lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship á lọ dáadáa, iye owó náà máa wọlé fún yín dáadáa ní ọjọ́ ti tòní. Free day lọ́jọ́ tòní jẹ́, ẹ enjoy ara yín, ẹ sì lo ọgbọ́n ìmọ̀ òye tọ́lọ́run fún yín láti fi guide ọjọ́ tòní dáadáa, kò sí wàhálà rárá lénìí. Lavender jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kò gún ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kò gún ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìrìpá alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20 ọjọ́ tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́, ọjọ́ tó dára ló jẹ́. Ìjíròrò kan tó wáyé láàrin èèyàn àtèèyàn, ó ṣeé ṣe kí ìjíròrò náà kí ó bíire lọ́jọ́ tòní, tàbí nǹkan tẹ́ dàpọ̀ pẹ̀lú èèyàn, ó ṣeé ṣe kí ó bí àánú, kó bí fọkànbalẹ̀ fún yín ní ọjọ́ tòní. Ọjọ́ tó tayọ lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ ìdára láti fi lọ àkókò àti ìgbà pẹ̀lú olólùfẹ́ yín púpọ̀, látàrí pé ìbáṣepọ̀ yín á wọnú ara sí ju ti tẹ́lẹ̀ lọ dáadáa, á dàbí ìgbà pé ẹ tiẹ̀ olólùfẹ́ rí. Bẹ́ẹ̀ ló máa rí lọ́jọ́ tòní o. Ọjọ́ tó dára, ọjọ́ tó sunwọ̀n lọ́jọ́ tòní jẹ́. Ẹ fọjọ́ tòní ẹ fi ifálẹ̀ mọ́ wíwá ìyípadà fún ìgbésí ayé yín, wíwá ìyípadà fún márẹ́jì yín. Oore tẹ́ ẹ̀ sì ṣiṣẹ́ fún tà ń tẹnumọ́ látijọ́ mẹ́ta ń pé oore tẹ́ ẹ̀ ṣiṣẹ́ fún ṣeé ṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní o. Ẹ̀yin oníràwọ̀ Taurus, àǹfààní tún sì wà lọ́jọ́ tòní fún ọ̀pọ̀lọpọ̀ yín láti rí àǹfààní jẹ, láti rí ìfà jẹ, láti bí tẹ́ ẹ̀ tẹ̀ ṣiṣẹ́ rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ẹ̀yin àti àwọn àná yín ìbáṣepọ̀ yín máa dára, ẹ̀yin àti àwọn alásùnmọ́ yín ìbáṣepọ̀ yín á dára, ẹ̀yin àtọ̀gá yín ìbáṣepọ̀ yín á wọnú ara. Gbogbo á lọ dáadáa lọ́jọ́ tòní, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, iye owó náà máa wọlé fún yín lénìí. Pink jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 kò gún ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kò gún ìṣẹ́jú lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21 lọ́jọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ ìgbà kíyèsára púpọ̀, látàrí pé tẹ́bà kíyèsára nǹkan tó ń mú yín tẹ́ ń wọ̀ pé kíní mo fẹ́ ṣe, kíní ìrẹwà púpọ̀, kíní dára púpọ̀, ó ṣeé ṣe kó fẹ́ bí issue, ó ṣe kó fẹ́ bí argument láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín o. Ọjọ́ tòní ohun tó wọ̀n yín lè bá àwọn olólùfẹ́ yín lòwúrọ̀ kùtù ọjọ́ tòní tí ẹ bá jí, tàbí kó ṣe pé nǹkan kan lẹ ti ní issue lé lórí látànà wá tẹ́lẹ̀, tó ṣe pé issue náà kò tíì die down, tó jẹ́ pé àárọ̀ yìí ló ẹ̀ṣẹ̀ máa wá die down, àárọ̀ yìí ló ẹ̀ṣẹ̀ máa kásẹ̀ ńlẹ̀. Òwúrọ̀ ọjọ́ tòní ẹ kíyèsára, kẹ́ mú sùúrù lò, ìfàǹfà kékeré kó má wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín, ẹ sì má jẹ́ kí ìyẹn bá dé yín jẹ́ rárá lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ free ara yín, èní sì padà máa wá jọjọ́ tó dára, látàrí pé òwúrọ̀ ló lè rí bẹ́ẹ̀. Tó bá ti ń di bí ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́, even lọ́wọ́ ìyálẹ̀ta, gbogbo nǹkan yín máa ti kásẹ̀ ńlẹ̀. Bí bá jẹ́ pé ẹ̀yin àti olólùfẹ́ yín á wá dàbí ìgbà pé ó wọnú ara ju tàtẹ̀yìn wá lọ, ẹ máa wá like ara yín gidi gan. New spark máa jẹyọ nínú relationship yín tó ṣe pé ẹ máa rí ìdùnnú, ẹ máa rí ayọ̀. Ẹ ti jà níwà náà òde ìní ìbáyìí, ẹ máa fi rí ìdùnnú, ẹ máa fi rí ayọ̀, ìbáṣepọ̀ yín á fi dára ní ọjọ́ tòní dára ní gbogbo ọ̀nà. Kẹ́ fi jíròrò pẹ̀lú olólùfẹ́ yín, kò sí wàhálà, ẹ feel free láàyè iṣẹ́, kò sí problem. Tẹ́ bá ti gbé nǹkan tó ṣẹlẹ̀ lówùúrọ̀ kùtù ọjọ́ tòní, tẹ́ bá ti kà kún, tẹ́ jẹ́ kó affect emotion yín, ọjọ́ tòní máa lọ bó ṣe yẹ kó lọ. Iṣẹ́ á lọ dáadáa, iye owó gan máa wọlé fún yín lọ́jọ́ tòní tí ẹ bá fálẹ̀ mọ́ṣẹ́. Sì lẹ́yìn tó ṣe pé ẹ ti ń lé pé lágbájá gba tèmi, lágbájá ṣe tèmi, tẹ́ jẹ́ single látijọ́ yìí, ó ṣeé ṣe kí ẹni tẹ́ ń lérò pé kó ṣe tiyín, ó ṣeé ṣe kó padà ṣe tiyín. Tàbí ẹ̀yin tó ṣe pé ẹ̀yin àti ìyẹn jọ fẹ́ dà nǹkan pọ̀, tẹ́ ti wọ̀ pé ẹ Sàámú nílò wà lọ́wọ́ yìí, ẹ ọ̀gá mi Sàámú nílò kan báyìí, ó ṣeé ṣe kí àwọn kan náà kí ó padà bọ́ sí fún yín ní ọjọ́ tòní. Gbogbo ẹ̀já ṣàṣeyọrí lọ́jọ́ tòní, kò sí wàhálà rárá.
light pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago kan kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́sàn-án sí aago méjì kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́sàn-án jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí ẹ máa ní one or two health challenges díẹ̀díẹ̀ tí ẹ̀ ń kojú lásìkò yìí, bóyá látara stress, ara ríro ni, orí fífọ́ ni, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn lè fẹ́ wáyé púpọ̀ ní ọjọ́ ti tòní. Stress máa pọ̀ gan lọ́jọ́ tòní o, stress yìí á pọ̀ púpọ̀ lọ́jọ́ tòní torí pé ẹ̀yin gan máa rush láti yanjú àwọn kankan, ẹ máa rush láti complete àwọn task kan, nǹkan lè pọ̀ lọ́rùn yín lọ́jọ́ tòní, bùkátà lè wà lọ́rùn yín, ẹ lè fẹ́ ṣe lè kẹ́ fẹ́ ṣe tàn kó jẹ́ pé ẹ̀yin nìkan náà lẹ fẹ́ ṣe. Kò sí wàhálà tẹ́ bá lẹ́ni tó fẹ́ ràn yín lọ́wọ́, ẹ pè wọ́n kó ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Ẹ má da gbogbo àyà lu iṣẹ́ rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ torí iṣẹ́ máa pọ̀ lọ́rùn yín lọ́jọ́ tòní o. Tẹ́ bá nílò ìrànlọ́wọ́, ẹ lè pè yàn bí lágbájá jájọ fún wọ́n ṣe nǹkan yìí kó lè rọrùn fún yín ní o. Ọjọ́ tòní jọjọ́ àṣeyọrí fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín iṣẹ́ tẹ́ ti ń ṣe láti ìjọ́ ìwá tẹ́ ń wò pé mo ti fẹ́ tètè yanjú ẹ̀ kí n lè mú nǹkan míì ṣe. Ẹ máa yanjú àwọn iṣẹ́ náà lọ́jọ́ tòní, kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní máa dára ní gbogbo ọ̀nà. Kọ́kọ́ jẹ́ pé títẹpá mọ́ṣẹ́ yín máa fẹ́ pọ̀, ṣùgbọ́n tẹ́ bá kẹ́fín àìlera ní ara yín, ẹ rí dájú pé ẹ jẹ́ kí iṣẹ́ ṣàkóbá fún àìlera yẹn ju bó ṣe yẹ lọ. Ẹ wá bẹ́ẹ̀ fẹ́ wá oògùn lò àbí wá solution sí àìlera yẹn ní gbogbo ọ̀nà. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Relationship yín á lọ dáadáa, ire owó náà máa wọlé fún yín lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 8 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná tó gbóná rìrì Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ yìí ọjọ́ tó tayọ ló jẹ́ o, ọjọ́ ìdùnnú, ọjọ́ oríire, ọjọ́ ayọ̀ báyìí ni ọjọ́ tòní jẹ́ o. Ọjọ́ ìjọjọ́ tó ṣe pé ẹ ti ń retí oore kan látọ̀nà jíjìn, ẹ ti ń retí oore ńlá kan láti ibi tó nọsẹ̀. Ọjọ́ tòní oore ńlá yẹn máa wọlé fún yín o. Oore pàjáwìrì, oore ìdùnnú, oore ayọ̀ kan ń bọ̀ fún yín ní ọjọ́ ti tòní. Ó ṣe pé oore máa mú kí inú yín dùn láti inú wá, á mú kára yín yá gágá púpọ̀ púpọ̀. Ọjọ́ tòní ọjọ́ ire ló jẹ́, ẹ lọ kọ́ kalẹ̀, oore máa wọlé fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ Leo tó bá dàṣálẹ̀ tòní, kẹ́ kọ́mẹ́ǹtì kẹ́ wá testify léléyìí lórí oore nǹkan máa wọlé fún yín lọ́jọ́ tòní. Oore ìjóge tó ṣe pé kò máa wáyé ní pàjáwìrì, ní rush rush, oore rush rush ni tó ṣe pé a wọlé fún yín dáadáa lénìí, tàbí kí inú yín dùn, tá a ṣèǹjì system yín dáadáa. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi falẹ̀ mọ́ṣẹ́ torí ẹ máa wà very creative dáadáa lénìí. Ẹ lọ gba ìdí ayé gbogbo ọpọlọ tọ́lọ́ fún yín, ẹ lò lórí iṣẹ́ tẹ́ bá ń ṣe lásìkò yìí. Gbogbo apàdà rí bí ẹ ṣe ń fẹ́, àwọn èèyàn máa gbà sí yín dáadáa, wọ́n á nífẹ̀ẹ́ yín dáadáa. Ẹ máa dàbí ògo lọ́jọ́ tòní nítorí wọ́n máa gbé yín gẹ́gẹ́ báyìí bí ẹ̀yin láyìíkáyìí tẹ́ bá wà. Ọjọ́ rere lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ẹ lo creativity yín, ẹ fi kún gbogbo nǹkan kíkan tẹ́ bá ń ṣe. Ẹ lo ọgbọ́n orí tọ́lọ́ fún yín, ẹ fi kún gbogbo nǹkan kíkan tẹ́ bá ń ṣe. Bẹ́ẹ̀ sì lẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà, pẹ̀lú ẹ̀fẹ̀, pẹ̀lú ẹ̀rín dáadáa lọ́jọ́ tòní. Kò sí wàhálà, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ dáadáa, owó á wọlé lénìí dandan ni. Yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 8 kọjá ìṣẹ́jú 10 láàárọ̀ sí aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ tòní ọjọ́ tí ó dára ló jẹ́ láàrin èèyàn àti mọ̀lẹ́bí. Nǹkan kan lè ti máa ṣẹlẹ̀ nínú ilé yín láti bí ijọ́ mẹ́ta tí ẹ wulẹ̀ nífẹ̀ẹ́ sí. Ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kó yanjú lọ́jọ́ tòní, kí gbogbo ẹ̀ káàmù lọ́jọ́ tòní. Àwọn èèyàn àti family sì rèé, ó máa tún gún régé dáadáa sí lọ́jọ́ tòní o. Kò ní sí láìlo, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ọjọ́ tòní dára láti fi làkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí. Ọjọ́ tòní dára fẹ́yìn tó ṣe pé ẹ̀ ń ṣiṣẹ́ láti ilé, ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ láti inú ilé yín, ẹ máa rọre gbámú dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa wá àǹfààní jẹ dáadáa lọ́jọ́ tòní. Ẹ ní favourable chance láti make owó lọ́jọ́ tòní fẹ́yìn tẹ́ ń ṣiṣẹ́ láti inú ilé. Inú yín á dùn, ayọ̀ yín á kún látàrí pé àtẹ̀yìn àti family ìbáṣepọ̀ yín máa wà lively dáadáa lọ́jọ́ tòní. Ẹ lè pè wọ́n kẹjọ jíròrò, kẹjọ sọ̀rọ̀, kò sí problem rárá. Bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ yín tẹ́ ń wò pé ẹ fẹ́ gbègbèsẹ̀ kan ní inú ilé yín gangan, bí ẹ fẹ́ tún ilé ṣe ni, bí ẹ fẹ́ ra ilé ni, bí ẹ fẹ́ gba ilé ni. Gbogbo eléyìí jẹ́ nǹkan tó ṣe pé ó ṣeé ṣe kí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣe ní ọjọ́ ti tòní. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Solution máa wáyé fún family member kan tó ṣe pé ẹ ti ń wò pé báwo la ẹ fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀, báwo la ẹ fẹ́ gbé gbà. Ó ṣeé ṣe kí solution wáyé fún ní ọjọ́ tòní tí a fi yín ní ọkàn balẹ̀. Kò sí wàhálà lọ́jọ́ tòní, iṣẹ́ lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó náà ṣeé ṣe kó wọlé fún yín lénìí. Aago 10 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ tòní ọjọ́ tó tayọ ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ o. Ọ̀rọ̀ sísọ láàrin èèyàn àti àwọn èèyàn ó máa lékè ńkà dáadáa lọ́jọ́ tòní.
ọ̀rọ̀ yẹn á fìdí múlẹ̀, ọ̀rọ̀ yẹn á dàbí àṣẹ, ọ̀rọ̀ yẹn á máa yí nǹkan padà lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ẹ lo ọ̀rọ̀ sísọ yìí lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́, ẹ lò ó lọ́nà tó máa gbà ràn bí ti ayé lọ́wọ́ dáadáa. Ìbáṣepọ̀ yín àti àbúrò àbẹ́gbọ́n kan lè tó ṣe pé ìbáṣepọ̀ yín máa gún régé, ẹ máa sílì àwọn ọ̀rọ̀ kan àbí nǹkan wọn lẹ ti ń retí látọ̀dọ̀ wọn láti jọ́ ìgbé kan tí ẹ̀ ṣe fún yín, ó ṣe kí ẹ ráǹfààní ẹ̀jẹ̀ látọ̀dọ̀ wọn ní ọjọ́ ti tòní. Ọjọ́ tòní ọjọ́ ṣe kí ẹ bá àwọn èèyàn jíròrò ní jíròrò tó ṣe pé ó máa mú àǹfààní wá, ó máa mú ire wá, ó máa mú fọkànbalẹ̀ wá fún yín. Ìjíròrò pẹ̀lú àwọn èèyàn dára púpọ̀ tó bá ń gbé yín lọ́kàn pé jẹ́ ń bá lágbájá sọ̀rọ̀, jẹ́ ń bá tàmẹ̀dù sọ̀rọ̀, pé ó tẹ̀lé ẹ̀pù wà, pé ó tẹ̀lé ràn mí lọ́wọ́, ẹ lè bá wọn sọ̀rọ̀ kò sí wàhálà. Ìrànlọ́wọ́ yẹn lè rí lọ́jọ́ tòní torí wọ́n á ṣíjú àánú wò yín lásìkò yìí. Àsìkò tó dára láti fi béèrè ìrànlọ́wọ́ ni. Bẹ́ẹ̀ sì ni ẹ lọ́pọlọ pípé yín lórí ohunkóhun tí ẹ bá ń ṣe látàrí pọ́pọlọ yín máa jí pépé dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lára yín máa yá gágá. Ẹ máa ní childlike attitude lénìí o. Ẹ lo childlike attitude yìí ẹ fi bá àwọn èèyàn ṣe lọ́jọ́ tòní. Ẹ tún máa wà social dáadáa lọ́jọ́ tòní torí tẹ́ bá ti fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ gan, àwọn èèyàn máa fẹ́ bá yín sọ̀rọ̀, wọ́n á fẹ́ bá yín wíjọ́ dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára ní gbogbo ọ̀nà níbi iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ dáadáa, iriwó náà ṣeéṣe kó wọlé fún yín lénìí. Light tí ẹ lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ ti tòní ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ o. Ohun tẹ́ ẹ̀ ń retí láti ìjọ́ pípẹ́ ó máa wọlé fún yín lénìí o. Mo tún congratulate yín lẹ́ẹ̀kan tí mo congratulate yín lánàá. Ọ̀pọ̀lọpọ̀ yín rí oore náà. Àwọn míì tó jẹ́ bíi báṣì bínú ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ ìmá tó rí oore gan pamú lọ́jọ́ tòní. Oore tẹ́ ṣiṣẹ́ fún, tẹ́ ti ń sa ipá lé lórí láti jẹ́ pé kíní ó ti yẹ kó wọ́ọ̀kì. Property tí mo tà yẹ kó ti mówó wọlé. Nǹkan tí mò ń ṣe yẹ kí nǹkan ti wọlé ń bẹ̀. Gbogbo nǹkan yẹn máa wọlé lọ́jọ́ tòní. Tẹ́ máa rí ìdùnnú, tẹ́ máa rí ayọ̀. Ọjọ́ yẹn máa rí iye gbámú báyìí látara akitiyan tẹ́ bá ṣe. Yàtọ̀ sẹ́yìn tó ṣe pé ẹ̀ ṣakitiyan kankan, ẹ̀yin tẹ́ ṣakitiyan kankan yẹn má retí nǹkan kan, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ṣakitiyan, tẹ́ ti fúrúgbìn kalẹ̀, tẹ́ ti ṣe nǹkan kan kalẹ̀, tẹ́ ti invest kalẹ̀ látijọ́ yìí, investment yẹn máa bíire lọ́jọ́ tòní o. Investment yẹn máa bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní, á bí àṣeyọrí lọ́jọ́ tòní, ẹ máa ráṣeyọrí ṣe lọ́jọ́ tòní o nípa àwọn nǹkan tí ẹ̀ ń fẹ́ bóyá bí owó ni. Ẹlòmíì lè rí mọ́tò rà lénìí, ẹlòmíì lè rí nǹkan kan gidi kan fowó ṣe lónìí tó máa tọ́ka sí pé Ọlọ́run ò ṣe pé mo rí nǹkan gidi yìí ṣe. Ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú lọ́jọ́ tòní jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Ẹ wá ṣọ́ra ṣe, ẹ má náà àpà bí a ti ṣe sọ láti àná wá. Ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ìná àpà, ẹ má náwó nínú àpà rárá, ẹ kíyèsára. Ó dára kẹ́ tún fowó pamọ́ tẹ́ bá rò pé ní nǹkan kan tẹ́ fẹ́ fowó ṣe, ẹ fi pamọ́ fúngbà mìíràn fáwọn nǹkan míì tẹ́ padà máa ṣe ní ọjọ́ iwájú. Kò sí wàhálà ara lè ní iṣẹ́ lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire ó máa wọlé fún yín lénìí. Light green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ o. Ọjọ́ tó ṣe é pé gbogbo nǹkan kí nǹkan tẹ́ bá fọwọ́ bà báyìí ó máa dún fún yín ni o. Ìtẹ́ bá ń ṣe pátápátá báyìí wọ́n á máa like ẹ̀. Tọ́jà lẹ́gbẹ́lẹ̀ wọ́n á kó wìtìwìtì, wọ́n á bò wìtìwìtì. Nǹkan kan ní ẹ̀ ń ṣe ní iṣẹ́ sáfíìsì kan lẹ̀ ń rẹ́ńdà, àwọn èèyàn máa wá fún yín pé lágbájá nídìí ẹni bí báyìí mo like bó ṣe ṣiṣẹ́ yìí. Ẹ wá tẹpá mọ́ iṣẹ́ yẹn dáadáa lọ́jọ́ tòní. Lótìtọ́ ó ṣeé ṣe kí iṣu fẹ́ wáyé nínú ilé láàrin èèyàn tó olólùfẹ́ yín lè ọ̀pọ̀sì nǹkan kan gbé lágbájá mi like ẹ̀. Ó ṣe pé iṣu yìí ti ń wáyé látànà tẹ́lẹ̀, ó ṣeé ṣe kí iṣu náà kí ó dá ìdáhùn ní òwúrọ̀ kùtù ọjọ́ tòní. Ẹ má wá gbé mòdù nǹkan tó wáyé láàrin èèyàn tó olólùfẹ́ yín, ẹ má gbé mòdù ẹ̀ sára rárá lọ́jọ́ tòní, kọjọ́ tòní lè dára. Kẹ́lẹ́ yín ràn ṣiṣẹ́ dáadáa kí ire lè wọlé fún yín dáadáa torí àsìkò yìí àsìkò self improvement ni, àsìkò tẹ́ máa fi wá bí ayé yín ṣe fẹ́ dára, àsìkò tó ṣe pé gbogbo fókọ̀sì pátápátá orí ara yín báyìí ló wà, kò sí lórí ẹnikẹ́ni o. Ara ti yín gangan báyìí lẹ́ẹ̀ máa wọ̀ pé báwo mo fẹ́ ṣe tí ayé tèmi fúnra mi máa dára, tèmi fúnra mi máa tún ní nǹkan báyìí tí máa dín ńlá, tí gbogbo nǹkan máa ṣe yọ̀tọ̀ mi fún mi. Èní ìyẹn falẹ̀ mọ́ṣẹ́ torí nídìí iṣẹ́ yín ẹ máa ríre gbámú dáadáa lénìí o. Ẹ máa ríre gbámú nídìí iṣẹ́ yín, kódà ìrọ̀rùn báyìí lẹ́fì ríre gbámú. Wọ́n á gbé yín gẹ́gẹ́ bí ẹyin, ẹ máa tayọ láwùjọ tó ṣe é pé àwọn èèyàn máa gbà tí yín dáadáa, àwọn èèyàn máa fún yín focus, wọ́n á sì fún yín látẹ̀ńṣọ̀n dáadáa lọ́jọ́ tòní níbikíbi tẹ́ bá wà. Gbogbo iṣẹ́ tẹ́ bá ń ṣe, broadcaster ni, engineer ni, gbogbo iṣẹ́ tẹ́ bá ń ṣe pátápátá àwọn èèyàn máa fún yín focus dáadáa lọ́jọ́ tòní. Wọ́n sì máa dùn pẹ̀lú bí ẹ ṣe ń ṣiṣẹ́ lọ́jọ́ tòní, tó lè sì lè jẹ́ kí wọ́n gbé oríyìn gidi fún yín tàbí kí wọ́n tún fún yín ní nǹkan bí ẹ̀bùn gan tó tún máa tayọ ní ọjọ́ tòní. Ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́ látàrí pé ẹ máa mójútó àwọn nǹkan kan tó ṣe é pé ẹ ti ń falẹ̀ mọ́ fún development ara yín látijọ́ yẹn máa rí ṣe láṣeyọrí lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà á lọ dáadáa tí ẹ bá fọgbọ́n ṣe tí ẹ jẹ́ kí issue tó wáyé lówùúrọ̀ kùtù ọjọ́ tòní kó affect day yín. Bẹ́ẹ̀ sì ni owó máa wọlé fún yín lénìí tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́.
pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kù ìṣẹ́jú 10 lọ́sàn-án sí aago 4 kọjá ọgbọ̀n ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní ọjọ́ oríire báyìí ló jẹ́ o, ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́, bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín mood swing lè gbọgbẹ́ púpọ̀ fún yín lọ́jọ́ tòní. Ẹ máa wà moody gan, ẹ máa ní mood swing gidi gan. Èyí ní ìdára púpọ̀ láti fi ṣe àwọn àdúrà tẹ́ tí ń fẹ́ ṣe látijọ́ yìí, ìgbìyànjú tẹ́ tí ń fẹ́ ṣe látijọ́ yìí, àsàárà tẹ́ tí fẹ́ ṣe látijọ́ yìí, ájò tẹ́ tí ń fẹ́ ṣe látijọ́ yìí, ìwádìí tẹ́ tí ń fẹ́ ṣe látijọ́ yìí. Èyí ní ìdára láti fi ṣe fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí lónìí owó láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. àwọn kan tó ti ń gbé yín lọ́kàn láti ṣe spiritually látijọ́ yẹn lè ṣe ní ọjọ́ tòní, kò sí wàhálà. Ọjọ́ tòní ọjọ́ oríire ni ó jẹ́ fún yín tí ẹ bá mọ̀ ọ́ lò. Ẹ fè ní ṣe prayer, ẹ fè ní béèrè oore lótìtọ́, ọkàn yín lè gbọgbẹ́, nǹkan lè pọ̀ lọ́kàn yín tẹ̀ ń rò lásìkò yìí, nǹkan lè dàbí bùkátà ńlá lórí yín pé báwo ni fẹ́ ṣe, kí ni mo ti fẹ́ ṣe lè gbà, ọ̀nà mo fẹ́ tọ́ sí. Ọjọ́ tòní ẹ mọ́kànbalẹ̀ dáadáa, gbogbo àdírọ̀rùn. Èní ara lè máa kan yín bákan bákan, tára bá ti ń kan yín báyẹn tẹ́ tí ń wò pé ẹ fẹ́ rí lágbájá, ẹ fẹ́ rí tàmẹ̀dù, ẹ fẹ́ dá wà, àsìkò yẹn ń jásìkò tí ó ṣe pé ìṣẹ̀dá yín ló ń pè yín pé lágbájá máa bọ̀, wá wọlé wá jókòó àdúrà, wá wọlé wá ṣègbìyànjú, wà níwọ nìkan béèrè nǹkan tó ń fẹ́ lásìkò yìí. Bí ó ṣe ń sọ fún yín nìyẹn o. Ẹ fè ní béèrè nǹkan tí ẹ ń fẹ́, ẹ wá àkókò lénìí láti ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kẹ́ jìnnà síbi táriwo bá pọ̀ sí jù lọ́jọ́ tòní, torí ariwo máa tètè máa wọnú etí yín gan lọ́jọ́ tòní tó lè fẹ́ máa disturb spirit yín lọ́jọ́ tòní. Ẹ ní láti wà very calm lọ́jọ́ tòní kí ẹ wà ó lè ẹ ṣọ́ra ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ̀ṣẹ̀ tí ẹ ń dàpọ̀ jẹ́ èyí tó lágbára jù. Ẹ jìnnà sí ẹ̀ṣẹ̀ rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀ púpọ̀. Ẹ máa wà highly spiritual. Ìran tẹ́ bá rí confam nílé ní ọ̀pọ̀lọpọ̀ yín sì máa láàlá tó sì jẹ́ pé àlá náà confam náà ni yóò jẹ́ o, tí ó sì máa nítumọ̀ sí ìgbésí ayé yín. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 kọjá ọgbọ̀n ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ oríire báyìí lọ́jọ́ tòní jẹ́. Láàrin ẹ̀yin àtàwọn ọ̀rẹ́, ìbáṣepọ̀ yín àtàwọn ọ̀rẹ́ láwùjọ yín, ìbáṣepọ̀ yín máa dùn alárinrin dáadáa. Àyíká yín lọ́jọ́ tòní wọ́n á nídìí yín fún nǹkan kan ní àyíká yín, bóyá fún development kan tó ṣe pé ẹ̀yin lọ́wọ́ máa wọ̀ pé lágbájá ló lè ṣe, tàmẹ̀dù ló lè ṣe, ẹ jẹ́ kó wá ṣe, ẹ jẹ́ kó fálẹ̀ mọ́. Ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́, gbogbo èèyàn máa nífẹ̀ẹ́ yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa lẹ́wọ̀n fẹ́ dára gidi gan. Àyè iṣẹ́ níbikíbi ni wọ́n á nífẹ̀ẹ́ yín, wọ́n á bá yín ṣe. Ẹ máa rí support tẹ́ ẹ̀ ń fẹ́ lọ́jọ́ tòní. Tẹ́ bá ti ń retí nǹkan kan láti ọ̀dọ̀ ọ̀rẹ́ kan láti jọ́ yín, bí ọ̀rẹ́ ṣe báyìí fún mi, ọ̀rẹ́ ṣe nǹkan báyìí fún mi, ó ṣeé ṣe kí ọ̀rẹ́ yẹn padà ṣe nǹkan yìí fún yín lọ́jọ́ tòní o. Tẹ́ bá ti ń retí pé káwọn ẹgbẹ́ kan kí wọ́n fún yín ní ipò kan ni, àbí kí wọ́n ta yín lọ́rẹ pẹ̀lú nǹkan kan ni, ó ṣeé ṣe kí àwọn kan náà kí ó wọlé fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ ọjọ́ tó ṣe ń gbé gbogbo èèyàn pátápátá ló máa gbà fún yín. Ọjà tẹ́ bá gbé lẹ̀ gan ní kíákíá ló máa tà, kọ́sítọ́mà máa wọlé dáadáa fún yín lọ́jọ́ tòní. Tẹ́ máa ráṣeyọrí ṣe lọ́jọ́ tòní pẹ̀lú sọ́pọ́ọ̀tì àwọn tó dàbí ọ̀rẹ́ fún yín tàbí alásùnmọ́ kan lọ́jọ́ tòní. Àṣeyọrí lórí nǹkan tí ẹ ti ń fẹ́ ṣe látijọ́ yìí ó máa jọ sí ṣíṣe lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́jọ́ tó ṣe é pé ẹni dáṣà yín lẹ́yìn nìkan. Ẹ máa rí sọ́pọ̀tà, ẹ máa ráládùn ó ti dáadáa lọ́jọ́ tòní tí ò fi ní sí wàhálà, tí ò fi ní sí ìdààmú. Láàyè ìṣẹ́gun àwọn kọ̀lígì yín máa ràn yín lọ́wọ́ tó ṣe é pé ẹjọ́ kún wọ́n ṣe nǹkan kan láṣeyọrí lọ́jọ́ tòní. Àsìkò àṣeyọrí báyìí òun lásìkò yìí jẹ́ fún yín o. Gbogbo nǹkan tí ẹ kówó lé àbí nǹkan tẹ́ dàpọ̀ pẹ̀lú àwọn èèyàn rẹpẹtẹ, bóyá àjọ lẹjọ́ ń dàpọ̀ ni, bóyá nǹkan kan lẹjọ́ panupọ̀ láti ṣe ni, bóyá ẹ ṣiṣẹ́ kan papọ̀ yìí tíìmù ni, ó ṣeé ṣe káṣeyọrí wáyé fún yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ sì ń ṣe teamwork náà ló fi ń kú oríire látàrí pé teamwork yẹn á bí kí ẹ ṣàṣeyọrí púpọ̀ lọ́jọ́ tòní níbikíbi. Láàyè iṣẹ́ á lọ dáadáa, relationship yín náà lọ dáadáa, ire owó náà ṣeé ṣe kó wọlé fún yín dáadáa lénìí. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kọjá ọgbọ̀n ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kìí ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó tayọ ló jẹ́ láàyè iṣẹ́, látàrí pé àṣeyọrí kan dúró dè yín níbi iṣẹ́ lọ́jọ́ tòní o. Ohun tí ẹ ti ń plan pé bóyá kí n kọ́ pọ́tírì ni, bóyá kí n ṣe nǹkan kan lórí iṣẹ́ ni, gbogbo nǹkan yìí ajá ṣàṣeyọrí fún yín o. Ẹ máa rírè kan lọ́jọ́ tòní ní àyè iṣẹ́, tó sì jẹ́ pé ipò tí iṣẹ́ yín wà tẹ́lẹ̀ á tún peléke sí lọ́jọ́ tòní, á tún tayọ sí lọ́jọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ fífálẹ̀ mọ́ṣẹ́ ni o. Ọjọ́ tẹ́ gbọ́dọ̀ fi mójútó iṣẹ́ dáadáa ní ọjọ́ tòní jẹ́. Àwọn nǹkan tẹ́ ti ń ṣe látijọ́ yìí lórí ọ̀rọ̀ iṣẹ́ yín ajá ṣàṣeyọrí. Ẹ̀yin tẹ́ ti ń handle contract kan látijọ́ yìí tẹ́ ti yanjú ẹ̀, ó ṣeé ṣe kẹ́ yanjú ẹ̀ pátápátá porogodo lọ́jọ́ tòní. Ẹ̀yin tó ṣe é pé ẹ ti ń lé pé mo fẹ́ wá nǹkan kan, mo fẹ́ wó owó kan láti fi ṣe nǹkan kan lórí iṣẹ́ mi, àwọn owó náà ṣe kí ó padà wọlé fún yín lọ́jọ́ tòní.
iṣẹ́ yín máa láṣeyọrí lọ́jọ́ tòní ó tó ṣe pé ẹ máa rí ṣe dáadáa láàyè iṣẹ́ àwọn èèyàn máa gbà fún iṣẹ́ yín dáadáa lọ́jọ́ tòní tẹ́ bá ṣe wá fálẹ̀ mọ̀ṣẹ́ sí lẹ́yìn fẹ́ ráǹfààní àti rí gbámú sí o tẹ́ bá ṣe ṣiṣẹ́ yín tó bá ṣe fáìnsì lójú aráyé lẹ́yìn fẹ́ ráǹfààní àti rí gbámú sí ọjọ́ tòní ọ̀rọ̀ iṣẹ́ báyìí ló máa wà lọ́kàn yín gbágbágbá iṣẹ́ mi gbọ́dọ̀ dára iṣẹ́ mi ò gbọ́dọ̀ dìbàjẹ́ iṣẹ́ mi gbọ́dọ̀ ní ìdàgbàsókè gbogbo nǹkan wọ̀nyí ló máa wà lọ́kàn yín gbágbágbá o ẹ rí dájú pé ẹ fálẹ̀ mọ̀ṣẹ́ dáadáa níwọ̀n bàgbà tẹ́ lọ́nà mìíràn tó ń gbà wọlé iṣẹ́ yín báyìí ni kí ẹ pọ́nlé dáadáa lọ́jọ́ tòní ẹ pọ́nlé tẹ́ bá ń lọ bí iṣẹ́ lẹ́nu ẹ lè múra dáadáa kí ẹ dùn rí lójú lórí ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ tòní kò sí wàhálà rárá iṣẹ́ yín á lọ dáadáa níwọ̀n bàgbà tó bá ṣe pé ẹ bàjẹ́ nídìí iṣẹ́ oṣù tẹ́ ń ṣe kò ní sí nǹkan tó jọmọ́ pé lábájá wa máa lọlé náà láṣẹ Ọlọ́run bá fẹ̀yìn tẹ̀sí ń ṣe dáadáa níbi iṣẹ́ náà kí ẹ fọkàn balẹ̀ ó ṣeé ṣe kí ẹ tún gbé nǹkan tó máa tayọ ní nǹkan dùnú níbi iṣẹ́ nǹkan tó tún lè mú kí pòsíṣàn yín kó tún lékè nǹkan sí àbí nǹkan kan tẹ́ ti ń retí pé ọ̀gá mi ẹ ṣe báyìí fún mi láti ìjọ́ yìí níbi iṣẹ́ wọ́n á ṣe fún yín lọ́jọ́ tòní o tí ẹ máa rí ṣe dáadáa lọ́jọ́ tòní relationship yẹn wá lọ dáadáa iye owó náà wá lè wọlé fún yín dáadáa lénìí white jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 10 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ méjìlá tó wá pátá ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161 ire gbogbo ajẹ́ tiwa lónìí lọ́sẹ̀ yìí lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè ire o.